Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú ẹ làbọ́yè hallelujah ọmọ kí gbogbo ẹ̀yin ènìyàn ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́run ọba Elédùmarè ò ní fi ọ̀kọ̀ọ̀kan wá sílẹ̀ ọmọ káyìn ènìyàn mi lórí YouTube, káyìn ènìyàn mi lórí TikTok. Ọlọ́run ọba ò ní fi ọ̀kọ̀ọ̀kan wá sílẹ̀ yé ènìyàn mi. Mo sáré fẹ́ yọ̀ǹda òkọ́ṣẹ́ òróró àwọn àgbà kan fún yín lénìí. Òróró àwọn àgbà yìí ó jẹ́ òróró kan tó jẹ́ pé ó dára púpọ̀ fún èèyàn tí àwọn àgbà bá ń yọ lẹ́nu, fún èèyàn tí àwọn àgbà bá ń dà láàmú, fún èèyàn tí àwọn àgbà ò jẹ́ kíṣẹ́ lọ dédé, fún èèyàn táwọn àgbà ń fi àlákàlà kàn, fún èèyàn tí àwọn àgbà ń fi ọ̀rìnrìn tán fi ń rìn mọ́lẹ̀ lójú oorun, fún èèyàn táwọn àgbà ń fi òwú aláǹtakùn tán fi ń kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bá sì gbà pé Ọlọ́run ọba lọba tó láyé, ọba tó mọ̀ wá, ọba tó mọ̀ wá, bẹ́ẹ̀ sì ni ọba tó dá àwọn àgbàlagbà, nítorí àwọn àgbàlagbà Elédùmarè fi kọ́kọ́rọ́ lé ayé lé lọ́wọ́ o. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé téèyàn bá ń lò àwọn àgbà ò ní dẹ ènìyàn láàmú. Wàláì tàláì súnmọ́ bí láìlì àsíláwà. Ẹ jẹ́ n sáré yọ̀ǹda ẹ̀ fún yín, mi ò fẹ́ pẹ́ lórí ìkànnì yìí. Báwo la ò ṣe ẹ lọ bá mi lọ wó èpo ọ̀bọ̀ tó fi mú dáadáa níwọ̀nba. Ẹ lọ bá mi lọ wá èso 9, àwọn èso 9 tí mo ń gùn yẹn, ẹ bá mi wá ẹyọ kan ṣoṣo. Ẹ sì bá mi lọ wá ewé àjẹ́ òbàlé. Ewé àjẹ́ òbàlé tẹ́ nídìí gbígbẹ ni. Tó bá jẹ́ pé tútù lẹ rí, ẹ sá kó gbẹ. Gbígbẹ lẹ nílò. Tó bá jẹ́ pé tútù lẹ rí, ẹ sá kó gbẹ. Lẹ́yìn náà ẹ lọ bá mi lọ wá Miss Paris. Ẹ sì lọ bá mi lọ wá igi ńlá pẹ̀lú ìyẹ̀pẹ̀ oríta mẹ́ta. Ìyẹ̀pẹ̀ oríta mẹ́ta ẹ lọ bá mi bù lé oríta mẹ́ta, kò ságbó tá ò lè bù. Báwo la ò ṣe wá ṣe? Ẹ bá mi mú èpo ọ̀bọ̀ yẹn bá mi lọ̀ lọ́tọ̀ kó kúnná. Igi ńlá ẹ bá mi lọ̀ lọ́tọ̀. Ewé àjẹ́ òbàlé yìí náà ẹ bá mi lọ̀ lọ́tọ̀. Ìyẹ̀pẹ̀ oríta mẹ́ta yìí náà ẹ bá mi lọ̀ náà kó kúnná lọ́tọ̀. Ẹ bá mi lọ ra òróró kan tá ń pè ní òróró gbóyà, yálà eníke ni tàbí enígò ni, ẹ lọ rà. Ẹ bá mi lọ bu àwọn kinní yìí sí lẹ́yọ kọ̀ọ̀kan. Tẹ́ bá ti bù sí, ẹ bá mi kí èso náà bọ̀. Ẹ kí èso náà, ẹ kí bọ̀ láàrin, ẹ ṣéèkì ẹ dé, ẹ fi kalẹ̀ fún bí ọjọ́ kan sọ́jọ́ kejì. Tẹ́ ẹ bá ti wẹ̀ tán láàárọ̀, ẹ máa fi para. Tẹ́ bá ti fi para tán, ẹ máa kan sí àmùjẹyìn. Bí táwọn àgbà bá ń dẹ̀ láàmú, wọ́n á rìn súnmọ́, wọ́n á kúrò lọ́dọ̀ èèyàn, wọ́n á rìn súnmọ́ èèyàn. Wọn ò ní dá yẹn láàmú mọ́. Àṣírí ni iṣẹ́ yẹ. Àṣírí tó jókòó lọ ni. Ẹ lọ bá mi dán wò. Ọlọ́run ọba ò ní para lẹ́yìn wa o. Àwọn tó ní ilé ayé ò ní dà wá láàmú. Àwọn àgbà wọn ò ní dà wá láàmú o. Lágbára Ọlọ́run ọba o. Wọ́n síwọ́ kò ní ọrọ̀ ayé wa o. Ire wọn mọ̀ ti sí wa, aburú wọn ò ní ti sí wa o. Wọ́n ṣe lọ́wọ́ ọba Elédùmarè. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Tó bá jẹ́ pé orí TikTok lọ tí ń wò mí, bá mi fọ́lò àkáǹtì yìí. Kò fọ́lò mi, kò kọ̀mẹ́ǹtì, kò share. Tó bá jẹ́ orí YouTube ni, subscribe sórí ìkànnì yìí, kò share rẹ̀, kò sì kọ̀mẹ́ǹtì o. Mo lọ́mọ tó ń padà bọ̀, ó dìgbà.